Ẹ̀yin èèyàn lé, èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ẹ̀yin ẹ kú Jímọ̀ olóyin o. A dẹ̀ kí gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ ní àníyàn. Ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run Elédùmarè. Mo tún ń fi àsìkò yìí mo fi ń kí ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí. Pé ẹ kú ọdún. Èní ni March 28, 2025. Ẹ̀mí gbogbo yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gist tèní tí a gbọ́ tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí tó bá jẹ́ pé ń follow mi, ẹ máa rántí wípé mo sọ fún yín wípé few months ago, èpè kábíyèsí, èpè wọn pinnu láti mú Tádéníkáwò lọ sí Ọ̀yọ́ Túnjí Village, ìyẹn ní North Carolina ní US ní Amẹ́ríkà. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ yìí ni àwọn sisi gbogbo yìí náà ti ń bínú, tí wọ́n ti ń kùn, pé wọ́n ń kùn pé ó ṣe jẹ́ Tádéníkáwò. Wọ́n ní àǹtí wáyé ó ti rẹ̀ pé òun àtàwọn ọmọ làwọn jọ máa lọ sí Ọ̀yọ́ Túnjí Village. Ṣùgbọ́n wọ́n ní right now wọ́n ní kábíyèsí plan láti tẹ̀lé mọ́mì Tádéníkáwò àti Tádéníkáwò lọ sí Ọ̀yọ́ Túnjí Village. Nítorí ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn wàhálà ti Stanbic yẹn ó ti dópin. Wọ́n dẹ̀ ti gba passport wọn. Bí a ṣe gbọ́, wọ́n ní diplomatic passport wọn ti expire. Wọ́n ní tòun ní bàbá wẹ̀rẹ̀ ńlá ní láti mú wọn lọ sí embassy láti lọ ṣe gbogbo necessary documents láti fi process diplomatic passport wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà mọ̀ wípé kì í ṣe èní ni bàbá wa àti Queen Naomi náà ti máa ń travel lọ sí òkè òkun fún oríṣiríṣi activity. Àìmọye ìgbà ni a ti gbọ́ tí wọ́n ti jọ lọ sí Brazil pọ̀. In fact, etí Brazil yẹn, gbogbo àwọn obìnrin Brazil ni wọ́n welcome Queen Naomi náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Àìmọye ìgbà ni a ti gbọ́ pé wọ́n ti jọ lọ sí Canada pọ̀. Ti Canada yẹn gan wọ́n interview Queen Naomi níbẹ̀. Wọ́n interview wọn náà ní ti Brazil. So right now, Ọ̀yọ́ Túnjí Village ni a gbọ́ wípé wọ́n plan láti lọ. Àwọn àti Tádéníkáwò. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí ò yé mi ò ní pé kí ló dé tó jẹ́ pé àwọn sisi wa gbogbo yìí, kí ló dé tó máa ń kùn tí kábíyèsí bá ti láwọn fẹ́ mú Queen Naomi travel. Ó dàbí ẹni pé ẹ máa ń gbàgbé pé ìyàwó kábíyèsí ni Queen Naomi. Ìyálé yín dẹ̀ ni. Ṣé kábíyèsí ò dẹ̀ gbọdọ̀ mú Queen Naomi jáde mọ́? Àbí nítorí pé Queen Naomi ò tiẹ̀ fẹ́ máa gbé ojú wọn síta lẹ́nu ijọ́ mẹ́ta yìí, ó ní ẹ fi feel pé no, wọn ń ṣe ìyàwó bàbá wẹ̀rẹ̀ ńlá mọ́, àbí kò sí nǹkan kan, pé wọn ò ní àṣẹ láti lọ sí gbogbo ibi tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ. Okay, ní ìsìn tí wọ́n bá take up gbogbo àwọn activity inú palace bàbá wẹ̀rẹ̀ ńlá, kí lẹ wá fẹ́ ṣe? Anytime tí Queen Naomi bá láwọn àwọn fẹ́ tẹ̀lé bàbá wẹ̀rẹ̀ ńlá travel, àbí àwọn fẹ́ tẹ̀lé bàbá wẹ̀rẹ̀ ńlá jáde báyìí, ẹ máa kùn ni, ẹ máa complain. Ó yẹ kẹ́ ẹ stop gbogbo irú àwọn nǹkan báyìí. Àìmọye ìgbà lẹ máa ń tẹ̀lé bàbá wẹ̀rẹ̀ ńlá jáde náà. Ẹ ń bá wọn lọ function, ẹ ń bá wọn lọ party. Queen Naomi ò sọ̀rọ̀. Queen Naomi fi yín sílẹ̀. Wọ́n ní kẹ́ ẹ máa ṣe nǹkan tó bá wù yín. Wọ́n dẹ̀ ra jókòó sáàyè wọn. But ìgbà tẹ́yìn bá gbọ́ pé ó yẹ kán tẹ̀lé bàbá wẹ̀rẹ̀ ńlá lọ síbì kan, ìgbà yẹn lẹ máa kùn, lẹ máa complain, lẹ máa lament. Kí ló dé? Ó yẹ kẹ́ ẹ ti stop gbogbo àwọn nǹkan báyìí now, because kò tiẹ̀ bójú mu rárá. So ọmọ kékeré ara wọn ni wọ́n. So wọn ò dẹ̀ gbọdọ̀ bọ́kọ wọn jáde mọ́ àti ọmọ wọn. Ẹ̀yin náà wo gbogbo ìgbà tí Queen Naomi wà nù ààfin yẹn, tó wà nù palace yẹn, especially gbogbo ìgbà tí Queen Naomi àti kábíyèsí tó máa ń travel. Ó máa ń yẹ bàbá wẹ̀rẹ̀ ńlá o. Ẹ wo èyí tí wọ́n lọ ṣe ní Brazil yẹn. Tẹ bá rí àwọn obìnrin bí wọ́n ṣe tú yáyá, tí wọ́n tú yáyà jáde
tí wọ́n bẹ̀rẹ̀ sí welcome Queen Naomi, tí wọ́n bẹ̀rẹ̀ sí bi wọ́n ní different kinds of question nípa culture Ilé-Ifẹ̀, nípa àṣà àti ìṣe wa ní Nàìjíríà. Oríṣiríṣi nǹkan ló ń béèrè lọ́wọ́ Queen Naomi ńgbà yẹn. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ bàbá Werinla nínú pé Queen Naomi ò sí nínú palace. In fact gan, bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní bàbá Werinla gangan sọ wípé àwọn miss ìyàwó àwọn ní inú ààfin. Queen Naomi is a very intelligent woman. Ẹ̀yin ẹ wo bí wọ́n ṣe máa ń mú gbogbo àwọn activity inú palace yẹn, bí wọ́n ṣe máa ń mú, tó jẹ́ pé kò sí kó wo irú nǹkan báyẹn kórí ẹ máa wù, orí ẹ máa wú ṣáá ni. Nítorí pé Ọlọ́run fún wọn ní ẹ̀bùn yẹn ni, àgbékalẹ̀ nǹkan. So ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Ọ̀yọ́túnjí village yìí festival wọn ni wọ́n fẹ́ ṣe ní èyí tí bàbá Werinla fẹ́ lọ yìí. Festival tó dẹ̀ fẹ́ ṣe yìí, kábíyèsí ní láti lọ nítorí pé àwọn ni the majesty king tó jẹ́ pé wọ́n di gbogbo àwọn ọba aládé mú. Wọ́n gbọ́dọ̀ lọ ṣe ojúṣe wọn níbẹ̀. Ta ló fẹ́ wá tẹ̀lé kábíyèsí lọ síbẹ̀ tí ò bá ń ṣe ìyá Tadéníkàwò? Kò sí ọ̀rọ̀ tó lè lọ bẹ̀ ju ìyá Tadéníkàwò lọ. So ìtorí ẹ̀ ni bàbá Werinla wọ́n fi fẹ́ lọ ṣe gbogbo necessary thing fún wọn láti process gbogbo document wọn nígbà tí wọ́n gbọ́ wípé diplomatic passport wọn ó ti expire. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. So ó jẹ́ dandan fún bàbá Werinla láti lọ sí embassy diplomatic passport wọn so that wọ́n á lè jọ travel lọ sí Ọ̀yọ́túnjí village fún activity èyí tí Ọ̀yọ́túnjí fẹ́ ṣe, festival wọn tó ń bọ̀ lọ́nà. So a ní ká mú gist wá fún yín nìyí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò, bí mo ṣe máa ń sọ allegedly nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Orúkọ mi ni Mashola, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin tí a ti send orúkọ yín fún prize giveaway, ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ send account number yín o. April 14 ni ó máa close. By 15th of April ẹ máa rí prize giveaway yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àti ẹ̀yin new subscribers. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àníyàn yín á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ subscribe, ẹ share, ẹ like. God bless you all. Thank you so much. Mashola Gist TV. Love you all.